lásìkò tèmi àti Afusa Yetunde tá a ní ìbálòpọ̀ lọ́wọ́ ni mo yín lọ́rùn pa. Rahman tọpa Yetunde lọ́rin òun ló ń kà bòròbòrò bí àjẹ́ tó jẹ èpo ọ̀bọ̀. Lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ yìí ọjọ́ 4 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí òun ni ìgbẹ́jọ́ ń tẹ̀síwájú lórí ẹ̀sùn ìpànìyàn lẹ́yìn tán fi kan Rahman tí wọ́n ní ó ṣekú pa Afusa Yetunde nílùú Ìlọrin. Nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ lọ́jọ́rùú yìí náà ni òṣìṣẹ́ DSS kan tá a mọ̀ sí ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Ayọ̀dèjì Joshua ló wá jẹ́rìí tako Rahman nílé ẹjọ́ níbi tá ti gbé fọ́nrán fídíò èyí tó ti ń jẹ́wọ́ tí wọ́n ti gbé sí tí gbogbo àwọn tó wà nílé ẹjọ́ tí wọ́n sì ń wo fọ́nrán fídíò ọ̀hún. Níbi fọ́nrán fídíò yìí ni Rahman ti sọ pé òun pa Yetunde onígbà tó wà ń wá tí òun ra oúnjẹ fún un báwọn ṣe jẹun tán táwọn ní ìbálòpọ̀ lọ́wọ́ lòun ṣe bẹ́ẹ̀ tóun yìn lọ́rùn pa. Bákan náà ni òṣìṣẹ́ DSS yìí ló tẹ̀síwájú pé lẹ́yìn tí Rahman tó dé àyíká àwọn tán ni àwọn lọ pé àwọn 5 kan tó jẹ́ pé Rahman ó pè ní àsìkò tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Lára àwọn 5 ọ̀hún ni Abdulsalam Alagbo, Ìyá Baraka tá a mọ̀ sí Asiata àti Afusa Saliu, Jimoh Mahmood àti Mudasiru Musa tó sì jẹ́ pé gbogbo àwọn 5 yìí làwọn lè fi gbòòrò fi gbé lọ́kọ̀ kejì táwọn sì fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò. Àwọn rí i pé àwọn Alágbo yìí àti àwọn 5 yìí làwọn rí i pé ní Rahman ló ń béèrè èròjà lọ́wọ́ wọn lọ́jọ́ tí ó ń pè wọ́n. Lára ohun tó ń béèrè ni àtàrẹ, egbò túdé, èpo ọ̀bọ̀, ewé sáwéré pèpè, awé àjẹ́ ọ̀bàlẹ̀, ewé ajé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà wọ́n ní nígbà tó pe Mudasiru Musa ohun tó ń béèrè lọ́wọ́ ẹni náà lórí fóònù ni pé òun nílò ọpọlọ màlúù ju gbogbo ẹ̀ lọ. Lẹ́yìn ìgbà táwọn kó àwọn 5 yìí dé àwọn fi ọ̀rọ̀ wọn lẹ́nu wò kó tó di pé àwọn yọ̀ǹda wọn kí wọ́n mọ̀ lọ. Ẹgbọ́n tí ọ̀kan lára àwọn lọ́ọ̀yà àwọn òbí Yetunde, adájọ́ ti wá sún ẹjọ́ míì sí ọjọ́ 11 oṣù kẹfà ọdún 2025 tá a wà yìí pé kí Rahman kó wá wí àwíjàre níwájú adájọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà. Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein tó ń pè ní Saddam lórúkọ tèmi. Àwọn ẹbí Afusa ni èmi àti àwọn akẹgbẹ́ mi bẹ́ẹ̀ látòrí barrister Abdulkadir Adémọ́lá Àjàsá àtàwọn tó kù wa tí ò sí níbí. Àwọn là ń ṣojú nílé ẹjọ́ yìí níbi ìgbẹ́jọ́ ẹ̀sùn ìpànìyàn Rahman Bello. Ní òní ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹrin ní high court ń bì, and pẹ̀lú ògo Ọlọ́run ìgbẹ́jọ́ náà Ọlọ́run ní kó yá dáadáa torí ilé ẹjọ́ ò fi falẹ̀ rárá. Ẹlẹ́rìí 12 la ti gbọ́ báyìí ní ìjókòó 4. Ẹlẹ́rìí 12 la ti gbọ́ lónìí. Pé àti wọ́n parí ẹ̀rí ẹnì 12 lónìí, òun níjọba tí ń jẹ́ olùpẹ̀jọ́ ni wọ́n fi ẹ̀yìn ẹjọ́ wọn tì. A máa ń pè ní wípé wọ́n close kéèsì wọn kí àwọn tá a fẹ̀sùn kàn káwọn náà bọ́ta tí wọ́n wá wí àwíjàre ti ẹnu tiwọn náà tá à ń pè ní defence. Ibi tá a fi sí lónìí nìyẹn tí ilé ẹjọ́ fi adjourn kéèsì sí 11th kọ́ ni 11th of June ní ọ̀sẹ̀ tí ń bọ̀, níjọ́ Wednesday tí ń bọ̀ wá ni wọ́n adjourn kéèsì. Nǹkan tí wọ́n sọ ni pé ẹni tá a fẹ̀sùn kàn Rahman tán ní ọkọ̀ Yetunde òun náà ní ẹlẹ́rìí tó fẹ́ kó wá sílé ẹjọ́. Àti ìmọ̀ yóò wá ṣe dìfẹ́ǹsì rẹ̀, yóò bọ́ta, yóò wí àwíjàre tiẹ̀ náà lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó di ọjọ́ náà ká tó mọ̀ bóyá ó lẹ́lẹ́rìí tí ó pè àbí kò ní. Àmọ́ òun gan fúnra rẹ̀ ó kọ́kọ́ bọ́ta, yóò wí àwíjàre rẹ̀ sí ẹ̀sùn tí wọ́n fi kàn án náà. Ẹ ṣeun. Ọkọ ilẹ̀ kan ṣe. Dr. Fọlọ́runṣọ́ Ahmad Hussein ni mí, Saddam lórúkọ mi jẹ́. Gbogbo àwa táwọn wò wá káàkiri ayé ni wípé gbogbo ìgbésí ayé kálukú wa ká máa fi ìbẹ̀rù Ọlọ́run lò ó. Gbogbo wa pátápátá ká rántí pé bọ́lọ́run ó ti bi wá ní tá à ń ṣe láyé,
ó tún ti gbé ayé ọpọ́n ayé ti sún débi pé kó tó dọ̀run tọ́lọ́run ó bíyàn ayé gan ó bíyàn. Kò sí nǹkan kan tí èèyàn ń ṣe láyé táṣírí ẹ̀ bò níwájú Ọlọ́run. Ìtọ́lọ́run ò bá ti rẹ́dí àti tú sọmọ ànábì Ádámọ̀ lọ́wọ́ lèèyàn mọ̀ pé ní àṣírí. Ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbé ayé, ká má wá ntí ká má lé ntí ọwọ́ wa ò bá tó lágídí. Gbogbo ohun téèyàn bá fẹ́ láyé Ọlọ́run ní máa ń ṣe. Ẹ rí i pé láti bí ìrìnkúrìn, ìwákùwà, ojú kòkòrò, àìnítẹ́lọ́rùn ni máa mú èèyàn lọ rin ìrìnkúrìn tí ó fi di pé irú ẹ̀sùn rédèrèdè báyìí yóò wá kọ́yàn ní ọrùn. Gbogbo àwa abiyamọ ká mójútó àwọn ọmọ wa, ká fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ gidi, ẹ̀kọ́ ìmọ̀ Ọlọ́run làkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀kọ́ bó láti lo ayé. Ká jẹ́ káwọn ọmọ tá a bí àtàwa tá a bímọ náà kálukú mọ̀ wọn ara wa nínú ayé, kálukú mọ ìwọ̀n ara rẹ̀ lábẹ́ bọ́lọ́run ti tó. Téèyàn bá mọ̀ wọn ara rẹ̀ lábẹ́ bọ́lọ́run ti tó, tó sì mọ̀ wọn ara rẹ̀ nínú ayé, ni yóò gbáyé àlàáfíà, èèyàn ní gbáyé dààmú. Àmọ́ tí ò bá ti mọ̀ wọn ara rẹ̀, òun ni ó rìn ìrìnkúrìn, ni ó mọ lé tí ó kàn, yóò sì pàdé tí